Èmi ò kí ń ṣolóṣò o. Ọmọ gidi ni mí, ẹbí gidi ni mo ti jáde pàápàá. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn ìwà tí mò ń wù ní orí ayélujára, òun ló jẹ́ káwọn èèyàn mọ fojú burúkú wò mí, ló jẹ́ káwọn èèyàn mọ wò wípé ọmọkọ́mọ ni mí, ọmọ tí ò ṣeé mú yangàn, ọmọ tí ò ṣeé bá rìn láwùjọ, ṣùgbọ́n lójú ayé bẹ́ẹ̀ kọ́ lórí o. Ọ̀nà àtijẹ àti mu òun ló sọ mí di ọmọkọ́mọ ní orí ayélujára. Èmi ò bá wọn fagbórí. Tí mò ń fà ní kàná, tí mo sì ń bẹ Elédùà kó gba kàná náà kó gbà á ní ọwọ́ mi. Báyìí la ṣe rí Mandy èyí tó jáde tó bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ní gbogbo ohun tójú rẹ̀ ti rí, ojú tí àwọn èèyàn fi ń wò ẹ̀yìn tèmi. Arábìnrin yìí ó sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Mandy sọ nínú fídíò yìí. Gbogbo ohun tí ẹ̀yin náà bá rò ẹ fi dáhùn yín, ẹ fi sí orí comment section. Ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọjọ́ ire o. Good morning, good afternoon, good evening, wherever you're watching me right now, according to the time, I don't know. So I'm here to power my mind. I'm not here for you to like me. And I don't want you to believe me, but I'm just here to power my mind because I'm in my feelings right now. Mama, bad influence, me just a community. See everywhere, girl. Outside Nigeria, Mandy your more. But I'm here to tell you this morning because I want to let me one. Èmi ò kì í ṣe olóṣó. Èmi ò kì í fòbò jẹun o. Téèyàn bá dó mi afẹ́ra wa ní ọ̀rọ̀ ìfẹ́ wà láàrin ma àti ẹni yẹn ló kú ẹ̀ ṣe wọ ògbó mi. Gbogbo olóṣó nìyẹn ẹnu lásán ni mo kàn fẹ́ fi wá àti trend ni. Ọ̀rọ̀ owó ló bá mi Nàìjíríà wèrè ló máa ń láìpẹ́ ló jẹ́ máa ṣe bẹ́ẹ̀. Èmi ò kì í ṣe ọmọ burúkú o. I'm very calm, I'm reserved, respectful. Mi ń kọjá ìyára mi in real life. Ẹni ni mo kàn ń lò lórí social media. Èmi ò kì í ṣe olóṣòrí life, èmi ò ń pín èèyàn papọ̀. Gbogbo àwọn ọmọ tí máa ń kójọ ẹ̀ content lásán la jọ ń ṣe. Kò sọ́mọ kankan tó máa ní mo fóun lọ́kùnrin pé ẹ lọ ṣe pààrọ̀. Èmi ò fẹ́ èèyàn pààrọ̀, èmi ò kì í ṣe olóṣó. Mi ì jẹ́ kí n gbé dírọ́ọ̀gì, Cana Nikan ni mo máa ń fà. And it was because I was depressed, because I was so down, torí mo stop content kò sí. Mi ì ṣe ọmọ burúkú, Cana Nikan ni mo máa ń fà. Mi ì jẹ́ kí stop ẹ̀. Nobody force me, it's all about withdrawal. Díẹ̀ ni kò ní easy fún ẹ láti tètè stop, wọ́n máa stop ẹ little by little. Bí àwọn máa ń gbé bí 4G tẹ́lẹ̀ reduce ẹ sí 2G. Tó bá yà wá reduce ẹ sí 1G. Tó bá yà ò ní láìkí ẹ̀ mọ́. Wọ́n lè force ẹ kó stop ẹ, but it's all about withdrawal. I'm not a bad girl in real life. Orí social media nìkan ni mo ti ṣòfò. Family gidi ni mo ti jáde. Kò lè sí kí family wa kó má sọmọ gbèrè láàrin wọn. Èmi lọmọ burúkú family tèmi o. Ìyá gidi ló bí mi, bàbá gidi ló bí mi. I have good siblings. Èmi ni mo kàn choose láti live lifestyle yẹn lórí social media. All because I want to make money, all because I want to trend, I want people to know me. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ìwọ tó bá ń wò mí as mentor, mo fẹ́ sọ fún ẹ láàárọ̀ ìgbé mi ò kì í ṣe olóṣó. Èmi ò fòbò jẹun o. Èmi ò ń ta òbò jẹun, ẹnu lásán ni content lásán ni gbogbo kan tèmi ń ṣe o. So ti gbọ́ bẹ́ẹ̀ yẹn. Ṣé gbọ́ má sọ pé èmi believe nínú Ọlọ́run o. Mo máa ń gbàdúrà. Mo súnmọ́ Ọlọ́run. Gbogbo kan tèmi kàn ṣe lọ́run láyẹn. Another me in real life. Ask people that knows me. Ask people that knows me. I know I've posted so many things to give people different perspective of me. Mo mọ̀ pé mo ti post oríṣiríṣi kan, but I'm telling you this morning that mi ò kì í ṣe olóṣó. Ẹnu lásán ni content lásán ni gbogbo àwọn ọmọ tí mo ń kojú ẹ content lásán la jọ ń ṣe. Mi ì fẹ́ yàn pààrọ̀, mi kì í pín èèyàn papọ̀. Ẹ jọ̀ọ́. Ṣé rí jàlámíà tí mo wọ̀ yìí, àbáyà yìí, ọwọ́ Tinúkẹ́ mo ti rà. Send her a DM to get her one. Do you like it? Do you like it? Everybody fine.